Ó tún ti ṣẹlẹ̀ o, ó tún ti ṣẹlẹ̀. Olúọmọ don knack you. Olúọmọ don knack you. Ẹjọ́ ta ló sọ bẹ́ẹ̀? Ta ni Olúọmọ knack? Ẹjọ́ kí ló wá ń ṣẹlẹ̀ ní society iná torí Ọlọ́run? Kí ló ń ṣẹlẹ̀ ní society iná? Olúọmọ don knack you. Ẹjọ́ ta ló Olúọmọ knack? Gbogbo ẹ̀. Ẹ máa gbọ́ lẹ́nu Lizzy Anjorin. Èmi kọ́ ni mo sọ. Lizzy Anjorin òun ló sọ. Olúọmọ don knack you. But kankan tó wá yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ. Ó ní èèwọ̀ ni ní ilẹ̀ Yorùbá pé kí àlè ìyàwó kó wá síbi ìnáwó tí ìyàwó yẹn ń ṣe. Ó lè wọ̀ ní ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí mo mọ̀ wípé ọlọ́gbọ́n ló pọ̀ nù yín, olóye ló pọ̀ nù yín, àgbàlagbà onílàákàyè òun dẹ̀ ló pọ̀ nù yín. Mo dẹ̀ mọ̀ wípé 90% ọmọ Yorùbá òun ló ń wò mí. Díẹ̀ nínú àwọn elédè míì òun náà ń wò mí. Àwọn tó pọ̀ jù tó ń wo ìkànnì yìí ọmọ Yorùbá ni wọ́n. Ẹ gbọ́, ṣé ní ilẹ̀ Yorùbá ṣé èèwọ̀ ni lóòótọ́? Torí lọ́gbọ́n ọmọ kékeré ti tèmi láti ìgbà tèmi ti dé ilé ayé àwọn nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ lójú mi láì mọye ìgbà. Èmi ò dẹ̀ come across ibi tán ti sọ pé èèwọ̀ ni. Ṣé mọ̀ pé èèwọ̀ ó yàtọ̀ sí àfojúdi àbí àfojúdi náà la lè pè because obìnrin tó bá invite àlè ẹ̀ wá sí ibi ìnáwó tó dẹ̀ mọ̀ pé ọkọ ẹ̀ máa wà ńbẹ̀ àfojúdi làwọn Yorùbá máa ń pè. Torí ẹ̀ mo sọ pé èèwọ̀ ó yàtọ̀ sí àfojúdi àbí kan náà ni wọ́n ó yàtọ̀. Àfojúdi lèmi mọ̀ sí àìka ọkọ ẹni kún alágbèrè òun lè mẹ́ka yẹn kún. But Lizzy Anjorin wá personalize ẹ̀, ó yànnànú ẹ̀ pé ní ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ó sọ wípé ní apá kan ní ilẹ̀ Yorùbá àbí ní àwọn area kan ní ilẹ̀ Yorùbá èèwọ̀ ni, I could have accepted. But ó ní ilẹ̀ Yorùbá èèwọ̀ ni. Ẹ jọ̀ọ́ èmi ò rí gẹ́gẹ́ bí èèwọ̀ o. Èmi ò tí ì gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà pé èèwọ̀ ni. Òun mo ṣe fi wá ń lọ ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin sísítà mi, ẹ̀yin bọ́dà mi tẹ̀ ń wo ìkànnì yìí. Ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ rí pé kí obìnrin invite àlè ẹ̀ wá síbi ìnáwó èèwọ̀ ni? Ṣé mọ̀ pé nǹkan tá a bá pè ní èèwọ̀ pé tó o bá dán wò tó o bá jẹ́ ó máa hún ẹ́, tó o bá jẹ́ o lè kú, tó o bá dán wò ẹ̀mí ẹ lè lọ sí, nǹkan burúkú lè ṣẹlẹ̀ sí ẹ. Nǹkan tá a mọ̀ ní èèwọ̀ ní ilẹ̀ Yorùbá nìyẹn. Èèwọ̀ ni má dán wò. But mo lè bá yín bẹ̀ tiẹ̀ 80% obìnrin ló ń ṣẹlẹ̀ sí. Àìmọye patí tí wàá yìí ti lọ ó ṣẹlẹ̀ sọ́rẹ́ mi rí. Kò ń ṣọ̀rẹ́ mi kan gan ló ṣẹlẹ̀ sí rí, kò ń ṣe méjì. Èyí tó tiẹ̀ ṣẹlẹ̀ gbẹ̀yìn tẹ́ bá ń gbọ́ ẹni orí yọ ó dilé. Tó bá sọ wípé ewu wà ń bẹ̀ àfojúdi but pé èèwọ̀ ni ó tojú sí mi. Gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi comment, ẹ bá mi fi sábẹ́ comment section bóyá èèwọ̀ ni lóòótọ́. Èmi rẹ́dí àti kọ́gbọ́n àti kẹ́kọ̀ọ́. Èmi ò máa ń kó ọ̀rọ̀ àwọn àgbàlagbà dànù but èmi ò gbọ́ rí. Òun ni mo ṣe ń béèrè. Wọ́n dẹ̀ ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dá ilẹ̀ Ifẹ̀. Bóyá lóòótọ́ ni tèmi ò mọ̀. Òun ni mo ṣe ń béèrè pé ẹ bá mi fi sí abẹ́ comment section pé ṣé èèwọ̀ ni lóòótọ́ kí obìnrin kó invite àlè ẹ̀ wá síbi ìnáwó ẹ̀ tó dẹ̀ mọ̀ wípé ọkọ máa wà ńbẹ̀. Èmi ò mọ̀ léèwọ̀ but ó ń ṣẹlẹ̀ dáadáa. Ó ti ṣẹlẹ̀ síwájú tó jẹ́ pé asákorobákorobá ní pàtí yẹn ni. Ó máa ń ṣẹlẹ̀. Ewu ìwà ìfojúdi òun lèmi máa mọ̀ sí. But ẹ wá gbọ́ lẹ́nu Lizzy Anjorin fúnra rẹ̀ kó má dàbẹ̀ ní pé bóyá èmi ni mò ń sọ. Àwọn Yorùbá bọ̀ wọ́n lẹ́nu ọlọ́rọ̀, wọ́n lẹ́nu ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti ń gbọ́ kí mo ta. Gbogbo kí tó wo mi yẹ jọ ẹ bá mi share fídíò yìí torí àwọn tí ọ̀rọ̀ yìí tabà ó pọ̀. Ọ̀rọ̀ yìí kan Olúọmọ, ó kan oríṣiríṣi àwọn èèyàn, ó kan Gistlover, àwọn tó kàn pọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share kó go viral fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ̀yin náà wò báwọn èèyàn ṣe ń subscribe. Ẹ̀yin náà join ilé aláyọ̀, ẹ join wa kájọ máa jẹ gbádùn ètò yìí.
ó yá ẹ wá gbọ́ lẹ́nu Lizzy fún ara rẹ̀. sọ̀rọ̀ nípa MC Olúọmọ tó fi ìyàwó fún Florida lẹ́nu èèwọ̀ òrìṣà ní kí ọkùnrin tó ti bá mi ní nǹkan pọ̀ kó dúró sí ibẹ̀. nínú ilé wa má jẹ́ kí n go deeper kò dáa. kí ló dé tẹ́ ṣe name drop MC Olúọmọ? even ká sọ pé gbogbo àgbáyé sọ̀rọ̀ nípa MC Olúọmọ tó sì ó rí pé avenue ní fún yín láti avoid orúkọ yẹn kó má ní í ṣe pẹ̀lú ọmọ yẹn at that moment. avenue dẹ̀ ni nǹkan tẹ́lẹ̀ ṣe tó jẹ́ nǹkan ayọ̀ kí nǹkan yẹn kó jẹ́ ọ̀nà fún ìyá bàbá àti ọmọ tó ń ṣe nǹkan gangan. gbogbo àwọn alábàáṣepọ̀ ìyá ọmọ èèwọ̀ ni wọ́n ẹ̀dẹ̀ yín ṣe báyìí náà. It's so beautiful so much. I remember. She be Auntie Lizzy Anjorin. Auntie Lizzy Anjorin. She said, the father will not come. The father will. ṣé o lè provide ibi tí mo sọ pé the father will not come? tó sì mo ní pé ṣé o lè provide evidence tí mo ní pé the father will not come? àbí ẹ̀kọ́ mọ̀ọ́mọ̀ target brand mi nítorí new project mi? It's a question. tó sì are you guys happy deep down or ẹ fi party yẹn ṣe avenue láti gba ayé àwọn èèyàn jẹ́ tó jẹ́ soft target mi? It's a question. ṣé mo ẹ̀kọ́ déédéé jókòó Lizzy dẹ̀ sọ pé bàbá yẹn ò ní wá? Can you provide a video níbi tí Lizzy ti sọ pé bàbá ẹ̀ ò ní wá? pátì gangan lẹ̀ ń ṣe àbí ẹ sá sí abẹ́ pátì ẹ̀ ń ba ayé àwọn èèyàn jẹ́ as usual bẹ́ẹ̀ ṣe máa ń ṣe? It's a question. mo kàn ń béèrè ni o àwọn analysis lèmi máa ń ṣe. analysis lèmi máa ń ṣe. tó sì ṣé o lè provide video yẹn ibi tí Lizzy sọ pé bàbá yẹn ò ní wá? ẹlẹ́ẹ̀rí mo lè fọ opportunity yẹn wá bàbá ọmọ lọ. kí ló dé tẹ̀yìn sọ pé ẹ̀rí mi? ṣé èmi rí yín bí nǹkan ayọ̀ tèmi rí? ṣé expect mi bí nǹkan ayọ̀ yín? ṣé tòótọ́ lẹ̀ ń ṣe pàtì? àbí ẹ kò fi avenue yẹn ẹ fi ń ba ayé àwọn èèyàn jẹ́? ṣé mo wí pé social media ó máa ń darí àwọn èèyàn ni? àwọn ò ní gbà kẹ́ ba ayé àwọn ọ̀dọ́ jẹ́. a ní gbà kẹ́ ba ayé àwọn èèyàn jẹ́. bẹ́ẹ̀ ṣe ń lọ kèmí á máa tù. wá rí pé nígbà tí mo joyè tí mo ṣe patí lórí ẹ̀ńtà mi ò nídìí àti di àwọn èèyàn síta láti máa wúrú ìwà tẹ̀ ń wù torí pé patí tí mo ṣe it is not a target láti mú anybody wálẹ̀. if truly tẹ́ ẹ bá ṣe nǹkan tẹ́ ẹ yẹ mí ń wẹ̀ fúnra yín tí ò ṣe pé fẹ́ fi patí yẹn bá yí aláìṣẹ̀ jẹ́ so why are you lying? ṣòrí analysis ni jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ mo sọ fún ẹ the last time má tó tún sọ fún ẹ torí pé o máa ń ṣaburú fún mi kò mí pé mo máa ṣaburú padà fún ẹ. sórí iṣẹ́ aburú ṣíṣe Ọlọ́run ló máa ń fi rán yàn. wà á rí pé ìnísùn mi ò dúró sí public domain rí. ìsọpẹ́ lágbájá kan máa lo ẹ̀wọ̀n ní sẹ́ẹ̀. ṣé o notice mi? wà á rí wípé mi ò ní dúró wípé àfi kí èèyàn kan kó kú sẹ́ẹ̀. wà á rí pé o ò rí mi ní public domain rí kí n wá ní pé wọ́n lọ fi òkú ọmọ ọlọ́mọ gbowó without the father consent. tó bá wá wò mí wà á rí pé mi ò kí ń dá sọ́nà family oní family. the only thing tẹ́mi máa ń ṣe ni pé mo máa ń polówó ọjà mi. mo máa ń fẹ́ kí Yorùbá ṣe nǹkan dáadáa. mo máa ń fẹ́ kí Yorùbá ṣe rere. mi ò kí ń fẹ́ kí Yorùbá kọ́ left out. tó sì tó bá wo history mi I've been a class captain láti kékeré. ṣọmọ mi ni class captain olùdarí representative and it takes someone tó ní ìgboyà àti inú tó dáa láti lè darí ènìyàn. It takes ẹni tó ní foresight before you can be a leader. ṣé o mọ̀ pé being a class captain bí ìgbà tó gbé títí ẹlẹ̀ tó fi gbọ́ téèyàn ni. tábàárí ẹ̀dá tó jẹ́ class captain tó máa ń ṣe adarí olórí you cannot call such person a bitter person. kò kí ń ṣẹni tó di adarí ní political tí o
ìtumọ̀ ni pé Lizzy Anjorin jẹ́ ẹ̀dá tó máa ń gbé tiẹ̀ lẹ̀ fi ṣe dáadáa fún àwọn ènìyàn. Mo sì ní àwọn tájọ lọ sí yunifásitì tí n bá ṣe aburú kan fún kan nínú wọn, wọ́n ti wá gbẹnu sí máì. Mo láwọn tájọ lọ sí Federal Poly Lárò tí n bá ṣe aburú fún wọn, wọ́n ti gbẹnu sí máì. Mo láwọn tájọ lọ sí College of Education, mo láwọn tájọ lọ sí secondary school, mo láwọn tájọ lọ sí primary school. Then being a class governor right from primary school, secondary, College of Education, Polytechnic University, it means Lizzy Anjorin is a born leader. So báwo ló ṣe rò pé ẹ̀dá tá a dá pé born leader ní nature àwa suddenly àwa di demon bíi títí ní tẹ máa ń pa ènìyàn, tẹ máa ń ba ayé ènìyàn jẹ́, tẹ máa ń ṣe aburú fún àwọn èèyàn. My personality can never switch to your personality. Of course. Personality ti yín tẹ bá wò láti kékeré, ẹ blame àwọn òbí yín fún ìjákulẹ̀ yín, ẹ blame àwọn ọ̀yá yín fún ìjákulẹ̀ yín, ẹ blame àwọn bàbá yín ẹ tún fi wọ́n ṣẹ̀sín. Lizzy Anjorin òṣèlú ẹ̀. Ẹ blame àwọn tẹ́ ẹ ti bímọ fún rí àbí tó ti bímọ fún yín rí fún ìjákulẹ̀ yín, wàá rí pé Lizzy Anjorin òṣèlú ẹ̀. Tó bá wo personality mi, kò kí ń ṣe nǹkan tẹ́ ń pè ní society. And mo dúpẹ́ lọ́dọ̀ náà pé àwọn èèyàn gidi tó gbé owó dání tó ń patronize mi, wọ́n mọ̀ pé èèyàn gidi ni mí. Wàá rí pé ijọ́ tí mo ti ń ta ilẹ̀, tí mo ti ń ta gold, tí mo ti ń ta aṣọ, mi ò dé police station. Customer kan kò call me out rí. Mo dẹ̀ move from glory to glory. Ìtumọ̀ ẹ̀ ni wípé personality mi is a pure personality that builds. So personality ti yín is a personality that go extra mile to destroy. So yẹ tó sìn, téèyàn bá jókòó jẹ́jẹ́, kí ló dé tí bá ṣe patí, kí ló dé tí máa sọ pé mi ò rí Dangote ní patí mi, ṣé mi lọ sí patí Dangote? Ohun tó bá ti mú yín tẹ́ bá ti dárúkọ ẹni tẹ́ ẹ̀ kí kú oríire rí pé kó wá kí kú oríire, definitely ẹ ṣe àjọyọ̀ nítorí pé ẹ ṣe àjọyọ̀, ẹ ń ṣe kíní yẹn nítorí pé ẹ fẹ́ fi ba ayé èèyàn kan jẹ́ ni. This is an analysis. Kò dẹ́ ṣe yìí nìkan lẹ́ ń wúrú wà báyìí, anírú yín káàkiri nínú ìdílé kọ̀ọ̀kan, anírú yín nílé iṣẹ́. How can you bring down someone tó ń bá àwọn èèyàn kọ́lé tí ò dé police station rí, ó bá àwọn èèyàn ralẹ̀ kò dé police station rí, ó ń ta ilẹ̀ bí ilẹ̀ ṣe jẹ́ business tó wà delicate tó kò dé police station rí, ó ń ta gold kò dé police station rí, ó ń ta diamond kò dé police station rí, ó ń ta aṣọ kò dé police station rí, ó ṣe class rep wọn yìí pitch ẹ̀ rí, ó ṣe honourable wọn yìí pitch ẹ̀ rí, ó ṣe senator wọn yìí pitch ẹ̀ rí. Tọ́sìn ẹ lè sọ fún wa pé ẹ̀yin bí nírú ẹ̀dá bẹ́ẹ̀, ẹ̀yin kọ́kọ́ lẹ́ni bí tẹ́ envy personality ẹni yẹn. Torí pé in history ẹ̀yin ò lọ sí school, Lizzy Anjorin lọ school, ẹ̀yin ò kọ́ṣẹ́ ọwọ́, Lizzy Anjorin kọ́ṣẹ́ ọwọ́, ẹ̀yin ò ṣòwò jèrè, Lizzy Anjorin ṣòwò jèrè, ẹ̀yin ò ṣe sinimá kẹ́ẹ̀lá lùyọ́, Lizzy Anjorin blockbuster ni. Tó bá jẹ́ fíìmù 1000 ní Lizzy ṣe, ayé máa gbọ́ ọ̀run máa mọ̀. So tó bá jẹ́ pé tẹ ṣe pé tí Lizzy yẹn ni Lizzy rí, so how come kí ni weapon tó jẹ́ secret behind success in Lizzy Anjorin is a question. We have the youth in the society. Mo understand pé tí báyìí gbogbo àwọn youth yẹn jẹ́. Because Nigeria of today, fẹ́ẹ̀ lè rí any youth tí ó lè dánú rò. Ẹ ti bà ọpọlọ wọn jẹ́. Ẹ̀yin youth. Pẹ̀lú èdè àti irọ́. Ṣé ń gbọ́? Wọ́n rí pé nígbà tí mo ṣèkómọ ní Florida, mo bímọ mi sí Florida l'Amẹ́ríkà. Mi ò rí ìkómọ yẹn as soft target pé mo fẹ́ fi mú yàn wálẹ̀. Mo tún ṣe ìkómọ ní Florida, mo ṣe ní New York. Wọ́n rí pé mi ò tag àwọn èèyàn tí mi ò celebrate rí pé kán wá celebrate mi. Because tí bá ti ṣe bẹ́ẹ̀ yẹn, mo ti subject wọn fún bully. Definitely kò ṣe pé bóyá mo fẹ́ ṣe party, mo kàn kó èèyàn jọ nítorí pé mo fẹ́ mú ẹni yẹn wálẹ̀ ni. Plus, má gbàgbé wípé àwọn ọlọ́tẹ̀ ń pa yìí, kò ń ṣe Lizzy Anjorin nìkan ló rí yín. A lot of prominent personality ni wọ́n rí yín bí ẹni aburú. Òun ló fi jẹ́ pé kò sí business ẹ lè gbé kalẹ̀. Nobody is going to patronize you. Because àwọn èèyàn mọ̀ pé táwọn bá bá yín dòwò pọ̀, ẹ ti ní àrékérekè àti ọgbọ́n tẹ máa fi ba ayé àwọn èèyàn jẹ́. This is a simple analysis.
ṣé o ní fídíò láti back point ẹ àbí ìwọ náà kàn mọ̀ sọ nítorí wípé bẹ́ẹ̀ ṣe máa ń target àwọn èèyàn nìyẹn. It's a question. Ṣé o lè provide àwọn videos ọ̀rọ̀ tó sọ ìtòsí? So Tosin, irú àwọn concept yìí náà ni àwọn kan tẹ̀ pọ̀ nígbà tí Mohbad wà láyé. MC ọmọ bàbá bébì. Mo ní pé irú àwọn concept yìí náà lẹ̀ pọ̀. Tosin, ọmọ kan tí mo ṣe láìkẹ́ ìjíṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀. Mo láìkẹ́ wípé o fún mi ní point láti buttress point mi wípé ẹ máa ń kóra yín jọ, ẹ máa ń parọ́, ẹ máa ń ṣaburú, ẹ máa ń ṣèkà tí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá wọ́n dẹ̀ ti lose àwọn ọmọ ológun látàrí aburú tẹ̀ ṣe. Ṣé ń gbọ́ṣẹ́? The government and Nigerians they did not pay attention. Ṣé ń gbọ́ṣẹ́? But for analysis ní ti Anjorin. Wá ní pé analysis ní ti Anjorin ó really help Naira Marley àti Sam Larry. Wá ní pé analysis ní ti Anjorin ní bí kéèsì Mohbad ṣe ta kókó tó nígbà tí Lizzy Anjorin bẹ̀rẹ̀ analysis wá ní pé gbogbo ẹ̀ tú ojú ká. So now you Tosin gbogbo allegations yìí if you can provide the video if you cannot provide the video ajẹ́pọ̀ buttress point mi ni ṣé mo tẹ̀lé yín lọ́dọ̀ MC ṣé mo mọ̀gbà tí MC ń gbalẹ̀ fún yín àbí mo mọ̀gbà tí MC ń gbókè sébè ṣé mo mọ̀gbà tí MC ń rà títí tí wọ́n ra TV àti ṣíbí ló bá tán. ṣé mo mọ̀gbà ṣé mo tẹ̀lé yín lọ ṣé dandan ni kẹ́ ẹ name drop àwọn èèyàn ẹ lè ṣe nǹkan in peace without attaching. You see, when you think you want to trend you are not trending you are destroying yourself further. So see, when you think you want to trend you are not trending you are destroying yourself further. Tosin ẹ need láti lọ bully MC as if ìtẹ̀ ẹ ṣe lọ́dà Gistlover ò tó. Gistlover máa bully MC títí MC Olúọmọ ti wà láyé ààrẹ. Why do you have to bring MC Olúọmọ? Why do you pay ẹni láti máa name drop àwọn èèyàn? Ṣé káyé lè dáwó fún yín ni? Àbí káyé lè gbọ́ yín? Abẹ́fẹ́ ra pìtì? Abẹ́ẹ̀dìrà ìjọ nínú ẹ̀? I don't know. Because jẹ́ kí n sọ fún ẹ, àpọ́nlé ò sí fóbìnrin. Kó jókòó kọ́mọ ẹ̀ jókòó kí ẹgbẹgbẹ̀rún àlewá jókòó. Èèwọ̀ ni nílẹ̀ Yorùbá. That is my point. Tosin you don't get. Èmi ò rí bí èèwọ̀. Èèwọ̀ ni fóbìnrin. Èèwọ̀. Tó o bá sí nílé ọkọ mọ́, kó o sì máa jẹ́ orúkọ ọkùnrin yẹn lọ. Ení. Èèwọ̀ àti tàbú ni kó o jókòó. Tó o bá ní tàbú, yà. Kí àwọn àlè tó ti gun orí ẹ kó wá sùn lọ ní the same circle. So àwọn ọ̀rìn àjò kan wà tóbi bá rìn. Èèyàn ò gbọ́dọ̀ gbé wá síbi tí ọmọ bá wà. Ọ̀rọ̀ yẹn ta kókó. Torí pé tá a bá pe orí ajá máa porí kòkó tá a fi sè é. Àmọ̀ yẹn. If truly you want happiness, tó bá jẹ́ pé nǹkan tẹ̀ ń portray lẹ́ ń sọ nípa ọmọ tó ń ṣègbéyàwó, kí ló dé tẹ́ ẹ ṣe ń dárúkọ àwọn tí ìyá ẹ ti bá ní nǹkan pọ̀ rí lọ́rẹ̀ẹ́? Kí ló dé tẹ́ ẹ ṣe ń dárúkọ wọn níbi nǹkan tí ọmọ yẹn tó ti ń ṣe nǹkan ayọ̀? Who is the enemy of ẹ̀yin ara yín? Tó bá wo analysis mi dáadáa, wá rí pé ẹ̀yin gangan ni ọ̀tá ara yín. Torí pé mi ò tí ì rẹ́ anybody ní Nàìjíríà tó máa ń dá sọ̀rọ̀ yín, àbí tó máa ń drag yín, àbí tó máa ń bà ti yín jẹ́, àbí tó máa ń tú àṣírí yín. Fúnra ara yín lẹ máa lọ gbé àṣírí yín wá. Tí mo bá ń ṣe ìgbéyàwó fún Florida lẹ́nìí, èèwọ̀ òrìṣà ní kí ọkùnrin tó ti bá mi ní nǹkan pọ̀ bẹ́ẹ̀. Nínú ilé wa àwọn àgbà bọ̀ wọ́n lẹ́ni tí ò bá gbọ́ tẹnu ẹyẹ ló máa ní ẹyẹ oko ń pàtó. Àwọn èèyàn máa ń rí Lizzy Anjorin bí aláṣejù bí alásọtán ọ̀rọ̀ but ẹ gbọ́ analysis Lizzy Anjorin nínú ọ̀rọ̀ yìí. Ó dàbí ẹni pé àwọn Gistlover àwọn ni Lizzy Anjorin ló ń dàrẹ́tì ọ̀rọ̀ yìí sí against Ìyábọ̀ Òjó fún wedding ọmọ ẹ̀ tó ṣe. Ó dàbí ẹni wípé Olúọmọ wá síbẹ̀ bí mo ṣe ń wò wọ́n wá lọ ń drag Olúọmọ pé I don't know
problem àwọn obìnrin I don't know but nǹkan kan tó kàn fún mi ní concern níbẹ̀ yẹn ni tí mo fi ní kí ẹ̀yin lólùfẹ́ mi kẹ́ bá mi fi comment yẹn sí abẹ́ comment section ṣé òótọ́ ni èèwọ̀ ni ní ilẹ̀ Yorùbá kí obìnrin kí àwọn àlè ẹ̀ kan wá síbi ìnáwó tó bá ń ṣe èmi ò rí gẹ́gẹ́ bí èèwọ̀ but tó yẹ pé lóòótọ́ èèwọ̀ ni ẹ jọ̀ọ́ èèyàn ń kọ́gbọ́n sí ni mo fẹ́ kọ́gbọ́n sí ẹ bá mi fi sí abẹ́ comment section. Èjì nǹkan tí mo fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan kíyèsí gẹ́gẹ́ bí Lizzy Anjorin ṣe sọ àwọn ìjọba wa ti kùnà lóòótọ́ wọ́n ti kùnà ẹ wo àwọn society ẹ wo àwọn platform yẹn ẹ gbọ́ bí Lizzy ṣe sọ pé wọ́n ń bayé àwọn ọ̀dọ́ jẹ́ wọ́n ń tájẹ̀tì àwọn ọmọ ológo wọ́n ń destroy ayé àwọn ọmọ ológo pé ẹ wo iye ayé àwọn ọmọ ológo tí wọ́n ti bàjẹ́ ó mú ọ̀rọ̀ Mohbad wọlé ó mú wọ ti Naira Marley bí ìgbà tábà sọ wípé me are looking at that statement òun ló kó Naira Marley yọ nínú ọ̀rọ̀ yìí if not so wọ́n fẹ́ drag Naira Marley náà wọnú ọ̀rọ̀ yẹn láti fi destroy ògo títí ẹ̀ náà tábà dẹ́ gbàgbé bí Ìyábọ̀ Òjó ṣe takò Naira Marley nìyẹn because of disappointment tó rí lọ́dọ̀ Naira Marley tó yẹ kó o dí pẹ̀lú Naira Marley personally ó wá lo channel ti Mohbad tó kú nítorí pé Mohbad sọ́ngbà yẹn wípé tóun bá ti kú Naira Marley ní kẹ́ bí o òun àti Naira Marley dẹ̀ ti jọ sọ yẹn tíjà bá wà láàrin èèyàn kò sí nǹkan téèyàn ò lè sọ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ Ìyábọ̀ Òjó lo channel yẹn láti fẹ́ fi bring Naira Marley down ẹ gbọ́ bí Lizzy Anjorin ṣe analyse ọ̀rọ̀ yẹn pé àìmọye àwọn youth Nàìjíríà tó yẹ pé wọn ò lè dá orí rò abẹ́ àwọn people yìí ni wọ́n wà ohun tó bá ní kàn ṣe òun náà ń ṣe títí wọn fi máa bring wọn down ó náà wọn ìjọba ò dẹ̀ ṣe nǹkan kan sí ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí mẹ́sẹ̀jì rẹ fún yín ìdí tí mo ṣe sọ wípé ẹ má máa jẹ́ ká máa fojú commonize sí fídíò ẹ jẹ́ ká máa share ẹ̀ ó lè wúlò fọmọ yín ó lè wúlò fọmọ tèmi ó lè wúlò fọmọ gbogbo ojú tó ń wò mí ẹ jẹ́ ká share ẹ̀ kán gbọ́ kó ní kálukú náà lè mọ ibi tí àwọn láàkì sí ẹ share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí rìn káwọn èèyàn kẹ́kọ̀ọ́ látara bẹ̀ kán mọ society tó máa belong sí kán mẹni tó máa súnmọ́ kán mẹni tí wọn ò ní súnmọ́ wọ́n ló lo ọmọ náà kí Ìyábọ̀ Òjó kò sí tuntun bẹ́ẹ̀ ọkùnrin ló lú ọmọ ọkùnrin mẹ́ta ọkùnrin wàwà wówó yá èmi ò rí nǹkan tó burú ń bẹ̀ but Ewolade wá gbé wọnú sẹ̀nímọ́nì ọmọ tó ń ṣe fún ọmọ ẹ̀ ìgbéyàwó tó ń ṣe fọ́mọ ẹ̀ àmì ìgbéyàwó náà ń ṣe kílẹ̀ ń dráàgì àlè nínú ìgbéyàwó sí àbóhun ni bàbá Priscilla ni ẹjọ́ tó bá yẹ pé MC Olúọmọ ni bàbá Priscilla ẹ jẹ́ ká mọ̀ àbí ẹ̀kọ́ ń pèpè ni because kí ló kan Olúọmọ nínú Ìyábọ̀ Òjó ó ń ṣe ìgbéyàwó fọ́mọ ẹ̀ kí ló kàn tó bá ti jẹṣẹ́ ara wọn rí past tense nìyẹn tó bá dẹ̀ jìn jẹṣẹ́ ara wọn lọ́wọ́ àwọn náà jọ mọ nǹkan tó jọ pay fún wọn kí ló wá kọ̀yìn tẹ́ ń dráàgì Olúọmọ nínú ìgbéyàwó Priscilla ohun gbogbo ṣe ń béèrè ṣ'Olúọmọ ló ní Priscilla ní ká kúkú mọ̀ so kí gbogbo ayé mọ̀ pé kí bàbá ẹ̀ gan lè mọ̀ wípé òun kọ́ lòun ní Olúọmọ ló ní torí rísì tẹ́ ṣe ń dráàgì Olúọmọ nínú ìgbéyàwó I don't see the reason òun ni Lizzy Anjorin ṣe ń sọ wípé ẹ fẹ́ fi dráàgì èèyàn kan dáhùn ni wáì tẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí lẹ̀ ń ṣe léyìí fún kí lẹ̀ fẹ́ gé nínú ẹ̀ kí lẹ̀ fẹ́ gé nínú ẹ̀ ìjọba Nàìjíríà ó yẹ kẹ́ ẹ tójú bọnú ọ̀rọ̀ yìí o lótìtọ́ àti lódodo àwọn ọmọ ológo Nàìjíríà wọ́n ń kú gan o àwọn ọmọ ológo Nàìjíríà à ń sọ wọ́n nù gan o ó yẹ káwọn ìjọba dìde o ara ẹ̀ náà ni ti Mohbad a ò tí ì rí ojútùú ẹ̀ up till now a dẹ̀ ń gbọ́ wípé àwọn alágbára náà wà ń di ẹ̀ now ó ti di olórin méjì báyìí tí wọ́n dárúkọ pé ó lọ́wọ́ nínú ikú yẹn tí ajere ọ̀rọ̀ yìí bá máa ṣí mo fẹ́ kẹ́yìn olórin tí wọ́n dárúkọ yẹn kẹ́ ẹ disappoint mi o tájere ọ̀rọ̀ yìí tó bá máa ṣí
mi ò fẹ́ kó ṣí mọ́ yín lórí èmi gan fi kan lálàá mo fẹ́ kí àlá yẹn jẹ́ fake àwọn tó dárúkọ ìkan mo fẹ́ kó jẹ́ fake tájèrè ọ̀rọ̀ yẹn bá máa ṣí kó má ṣí mọ́ yín lórí because tó bá lọ ṣí mọ́ yín lórí ẹ ò ní find ẹ̀ funny o àwọn ọmọ Nàìjíríà máa drag yín o wọ́n máa drag yín gidi gan gidi gan pé kò bá má jẹ́ yín torí ṣe là ń gbọ́ wípé wọ́n fi ẹ̀mí Mohbad wọ́n fi rúbọ ni but ìyẹn kọ́ ni mo gbé wá sórí ètò báyìí ọ̀rọ̀ Lizzy Anjorin àtolú ọmọ tó nàkì Ìyábọ̀ Òjó òun là ń sọ báyìí kí ló kan olú ọmọ nínú ìgbéyàwó Priscilla ṣolú ọmọ ni bàbá Priscilla ni àbí talẹ̀ fẹ́ folú ọmọ drag down àbẹ̀ fi ń takù Ìyábọ̀ Òjó fúnra rẹ̀ ni ẹ wò gbogbo igi tó ń wò mí ẹ jẹ́ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe kájà máa jẹ ìgbádùn ètò yìí lọ information tí mo rí nìyẹn tí mo ní kí n sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi ta ni olú ọmọ NARC àwọn mélòó lolú ọmọ NARC ṣé torí pé ó NARC náà ni wọ́n ṣe ń drag orúkọ ẹ̀ ayé ń ṣerú ẹ̀ jíjẹ nìgbì kò sí nǹkan tó burú mbẹ̀ ìwọ̀ fún nìtẹ́lọ́rùn tó bá wọ̀ fẹ́yìn náà ẹ gbé súnmọ́ olú ọmọ ẹran àbùnbùtán ni kò lè tán bẹ̀ ẹ máa jẹ tiyín bẹ̀ náà ni ẹ lè gbé lọ ẹ mọ iye àwọn tó ti ń jẹ kí Ìyábọ̀ Òjó kan tó débẹ̀ Ìyábọ̀ Òjó àtúnjẹ tiẹ̀ náà á tún lọ àwọn míì tún sì ń bọ̀ àjẹ kí wàá ní ariwo ẹ wò àwọn onírìí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ olú ọmọ àti Ìyábọ̀ Òjó against Lizzy Anjorin tí n bá tó rí ẹni information tí mo rí pé máa wúlò fún yín lólùfẹ́ mi ò ní ẹ state láti wá mú fún yín ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV mo tún padà bọ̀ ire o.